Clarification on the chief imam of Ogbomoso land. On the son of Ogbomoso land is Imperial Majesty Oba Gandhi Afalabi Olaoye Orumogege II, has affirmed Imam Habib Ahmad Ayilara as the Imam of Afin Ogbomoso in Oyo State. Oba Gandhi made this disclosure in a press release signed by his special assistant on media and community relations, Reverend Peter Olaleye, on Monday. The Oba said, "While I want to appreciate the concern of everyone, I want to reaffirm that Tolia Olusina Ayilara will continue to be the chief imam of Ogbomoso land while the court process continues." Signed by Reverend Peter Olaleye, the Special Assistant on Media and Community Relations to the son of Ogbomoso land. Ile o. Ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam tẹ́ gbódúdú dání. Lẹ́tà tẹ́ rí ta kà tán yẹn, òun ni lẹ́tà press release Ọba Gandhi, the son of Ogbomoso ti ilẹ̀ Ogbomoso, tí wọ́n release jáde lẹ́yìn atótónu ti àwọn rọ́bítọ̀. Wọ́n sọ pé ọba kọ lẹ́tà sáwọn, ó tí wọ́n wà glaring báyìí pé ọba ò kọ lẹ́tà kankan sí wọn. It was concocted, it was fabricated, it was planned. Bí n táwọn fẹ́ ṣe nìyẹn. Now, kábíyèsí ni wọ́n rí àfàmọ́ ẹ̀ pé Imam Toliat Ayilara Yunus òun ló ṣì remain the bona fide chief imam of Ogbomoso land. Tá bá ń sọ̀rọ̀ wọ́n lẹ́yìn ọmọ kéékèèké ẹ̀ràn àwọn àgbàlagbà fín. Aláwọn bàbá èyí tó pọ̀ jù náà àwọn bàbá tó wà ń bẹ̀ yẹn ìranù ló pọ̀ lọ́wọ́ wọn. Wọ́n dẹ̀ jókòó torí nǹkan kan torí owó náà ni. Ìyẹn náà dẹ̀ ti fún wọn lówó, bàbá yẹn ti fún wọn lówó ní wọ́n fún bàbá lówó birthday, bàbá fún wọn. Ẹ̀yà tó pè mọ́ra yín lọ́wọ́ kẹ́tún lọ́mọ ra láwàní. Láti ọdún mo ti ń wo kíní rọ́bìtọ̀ wọn yẹn lẹ́yìn ìgbà tí Imam Tolia sọ̀rọ̀ mi tí ì rí ibi tí ìmáàmù ìlú kankan ti sọ̀rọ̀ ń bẹ̀rì àfi bàbá yìí nìkan ló máa ń sọ̀rọ̀. Bàbá yìí nìkan ni òun ni ó sọ̀rọ̀ àtúnfi MC. Ó tán ẹ̀yin náà wo bẹ́ẹ̀ ṣe kó tì jù wá bára yín ẹ wo ranù tẹ́ ń ṣe. So àtẹ̀yìn tẹ́ máa ń gbìjà wọn náà tẹ́ pé tẹ́ bá ti sọ̀rọ̀ kan ẹ sọ pé ẹ sọ bẹ́ẹ̀ mọ̀ máa mú sáǹpù yín wá o. Ẹ sọ pé ẹ sọ bẹ́ẹ̀ mọ̀ tẹ́ bá ti sọ̀rọ̀ kan wáyé ni ẹni tí bàbá gbà lérò kan nìyẹn orí yín kú orí gbogbo yín ó kú. Wáyé tó jẹ́ pé bàbá nìkan ni wọ́n mọ̀ sí gbọ́ ní gbogbo ìgbà. Wáyé tó jẹ́ pé ẹ̀yin nìkan ni wọ́n ní gẹ̀ẹ́tì ọ̀rọ̀ yín láìtì gbogbo ìgbà. Nǹkan ń ṣe yín, nǹkan ó ń ṣe yín. Jàmá ìjà ọ̀kọ́kọ́ wọlé. Tẹ́ ẹ bá yọ ìmáàmù kan, ìmáàmù tẹ́ ẹ bá mú wá fún wa, tẹ́lẹ̀ yìí bá ti kúrò ń bẹ̀ òun náà la mọ̀ ní ìmáàmù. Àmọ́ kó tó di pé ó kúrò òun ló ń wá a sì lè le. Torí. Lẹ́yìn ìgbà tẹ́ gbọ́ press release bàbá wa Gandhi tán, the son of Ogbomoso land, gbogbo yín wá bẹ́ jáde wọ́n fi bàbá ò sọ pé àwọn fẹ́ yọ Ayilara tẹ́lẹ̀ o, bàbá kan sọ pé kíní kan inú yín bù. Ẹ wà máa ṣe damage control nígbà tí Ọlọ́run bá ti fẹ̀sìn yín síta tán tẹ́ ti ṣẹ̀sìn tán. Fídíò tá a gbọ́ tán yìí kí ni bàbá sọ? Wọ́n ní tẹ́ ẹ̀ bá yọ ìmáàmù tó wà ń bẹ̀ àlégbẹ̀lómi ìwọlé. Torí pé nígbà lẹ́kọ́ tó di pé kúrò ń bẹ̀ òun náà ló máa ń wá. Ó mi pé wọ́n fẹ́ kó kúrò ń bẹ̀. Kí ni rísìn tán fi fẹ́ kó kúrò ní máàmù? Torí pé ó takò wọn, kò tẹ̀lé wọn lórí pé wọ́n mú sùn Ramadan lẹ̀. Sóò nìkan ni máàmù tí kò bá wọn kírun lọ́jọ́ tó ń kírun láti Ramadan tágbà lọ yìí. Ìmáàmù Ìlọrin tó jẹ́lu tiwọn tó ń pè nígbò àwọn kò kírun lọ́jọ́ tí wọ́n announce pé wọ́n kírun, ó kírun before wọn. Kí ló dáhùn fi ránṣẹ́ sọ́ba lọ́rin pé kán fáwọn ní ẹlòmíì tí ó jẹ́ máàmù lọ́rin? Kí ló tí wọ́n ránṣẹ́ sí ọba Ìbàdàn kó fáwọn lẹ́lòmíì tí ó jẹ́ ìmáàmù Ìbàdàn nítorí pé wọ́n kírun jọ́ táwọn kírun? Why? Ọ̀tẹ̀ yín ti pọ̀jù ayé yín. Ẹ̀yin tẹ́ support bàbá yẹn ni mo sọ èso bàbá o, torí mo fún bàbá yẹn ní privilege pé nǹkan ṣe wọ́n. So
bàbá tí wọn káyọ wọn kúrò mẹ gbogbo yín inú yín bu ẹ ní làákàyè lórí gbogbo yín láti bẹ̀rẹ̀ tó fi dópin tẹ́ bá ti sọ̀rọ̀ tán ẹ wà máa ṣe damage control ṣe ẹgbẹ́ bẹ́ẹ̀ ti ṣe nígbà tí bàbá mufti nìyẹn tí bàbá yẹn jókòó báyìí wọ́n sọ pé wọ́n pè mí níbi wedding nǹkan kan ò ṣe mí nígbà tí mo fi kúrò nílé kó rẹ̀ mí àwọn ọmọ bó ti dọ́gbọ́n jókòó sáwọn lẹ́gbẹ̀ẹ́ wá fi kankan sáwọn lápò káwọn dídé káwọn máa àdírẹ́sì àwọn èèyàn báyìí làákàyè àwọn kan lọ ni mínítà tí nǹkan tó fi sí wọn lápò ló jẹ́ kó rẹ̀ wọ́n ló jẹ́ kí làákàyè wọn lọ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn olórí burúkú yín ẹ bọ́ta ẹ̀ ń tún rọ́ ṣe fáwọn òpònú tó ń tẹ̀lé yín bàbá ò sọ pé wọ́n fi nǹkan kan ṣàwọn nígbà tẹ́ rí i pé ọ̀nà ò gbà bẹ̀ yẹn àwọn èèyàn ò lè gbà torí pé bàbá yẹn fúnra wọn ti jáde wọn ti fi Kùránì búra nínú àwẹ̀ ìpè wọn ló ń já yìí nítorí ṣe yín nìyẹn o gbogbo yín wá jáde ṣé wọn ní ká búra pé wọn ṣé mòdìrú sọ pé wọn ń ṣàwọn kí wàá ni wọn sọ wọ́n sọ pé wọ́n àwọn náà ṣàwọn àwọn nǹkan kan ṣàwọn káwọn tó kúrò nílé nítorí fi sáwọn lápò ló jẹ́ kó rẹ àwọn nítorí sọ nìyẹn ṣe é kó àgọ́bí tí yín ni ó tún débi eléyìí náà ẹ̀ tó sọ pé òun ló jẹ́ bá yín gbé fídíò yẹn wá wọ́n wá lọ paṣípaṣí ọ̀rọ̀ yẹn bí ìgbà pé Sànwó Ògbómọ̀ṣọ́ ti kọ lẹ́tà sí wa àti gbà ó àti múṣẹ́ o ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ bẹ̀rù àlùkìyámọ̀ yín àwọn èèyàn sì ń fi àlùjánnà wọn wọ́n sì fi ń tàfàlà àlùjánnà yín ẹ sì fi ń tàfàlà wọ́n ní bàbá kan president general yóò ṣe jókòó ti èrè kò sí lókàn lẹ́yìn kan pínwó fún bàbá ti yọ̀ǹda 30 billion fún wọn ẹ tó pín èmi kú ní president general iye tó bá ti kàn mí ẹ ṣáà fún mi kan kágbádá kan fẹ̀gbẹ́ ságbádá kan máa ṣe bí pàwọn kùn lé nǹkan mọ́ nìyẹn àwọn bàbá yẹn ìjẹkújẹ kò sẹ́ni tó ń dìfẹ́ǹdì tó lọ́n tánà bínú wọn. wọ́n wá bribe yín wọ́n wá sọ ogun yín dídùn dí ẹ̀kọ́ hangi ẹnu síbẹ̀ yẹn ní contribution kankan tó lè contribute towards the growth of Islam in Yorùbá land. àfihànù ẹ̀yin náà compare intense ní rabbit house ìrànà yín ẹ compare pẹ̀lú nǹkan táwọn ṣe ń bàdàn conference tàwọn àfáà tó wà bàdàn ẹ compare síra wọn ẹ rí pé ìrànà lè ń ṣe òṣì lè ń ṣe. àwa nígbàgbọ́ pé kò sí tẹ̀lé fi wá ṣe tẹ̀ bá ṣàṣàṣì sí wa àwọn ọmọ yín lẹ́ka fẹ́ kó bá torí wọn ní ó ti dáhùn àǹtí àṣàṣì tó ń jẹ́ ó wà lọ́wọ́ wa àfáṣà ìdí ṣùtú lò fún wa a sì ń lò ó sì jẹ́ ẹ̀rí báyé ń dàn òpònú ni yín òpònú tẹ bá ti ba nǹkan jẹ́ tán ẹ wá máa bàbá principal yẹn mo bá wí báyìí o n tó dáa jù fún yín òun náà ni pé kẹ kágbádá lágbádá kẹ kẹsẹlẹsẹ tí bẹ́ẹ̀ lọ síbàdàn ẹ má sọ pé ó rẹ bàbá àbò olùjáde wọn lọ síbàdàn o kán dẹ̀ lọ s'Ògbómọ̀ṣọ́ lọ́la kán sin mọ́mọ́ àbíbù ayélára kán sin wọnú mọ́ṣáláṣí ọjà gbó kó wá kí jùmọ̀t tẹ́ẹ̀bà tó wá lè ṣe bẹ́ẹ̀ ìdàkejì ni pé ẹ̀sìn wọnú ilé wọn nínú ilé ayélára ẹni káwọn èèyàn jáde kí wọ́n kó tẹ́ǹtì jáde kán kága jáde ẹ̀fẹ́ wíláwà ní chief ìmàmù fún máa dàrú ní ibi tí ò bá ti sí wàhálà tí ò bá ti sí kíní ẹ ṣàgbọ́dọ̀ gbé èmi tí wàá gẹ́ẹ̀tì scope yìí ọlọ́run ló dẹ̀ máa ń fi yàn hàn kó lè láhùn màmá líka lè múlíkì tú tí lè múlíkà máa ń tàṣà wọ́n tà ń zé ò lè múlíkà mi máa ń tàṣà wọ́n tó èyí máa ń tàṣà wọ́n tó délú máa ń tàṣà bí adéka al-khayr innaka ala kulli shay'in qadir. ọlọ́run ló máa ń fi yàn hàn ní tó ń bẹ lẹ́mìí yẹn ni pé tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ gidi gan àwọn èèyàn nífẹ̀ẹ́ gbọ́ tiẹ̀ lọ́rọ̀ gidi tẹ́ lè sọ tẹ́ bá ń ka Kùránì tẹ́ ń tu ìfẹ́ inú lẹ́ẹ̀fì máa tu àwọn èèyàn ò lè ní Nàìjíríà tí ilẹ̀ mọ́lẹ̀ ní wàláhí zúmọ̀bẹ̀là mo hóksì mọ̀bẹ̀là mo búra pẹ̀lú orúkọ Ọlọ́run pé kò sí ẹnìkan tó rí ẹ pé kan tí ó fẹ́ ṣe wedding tí wàá pè yín sílẹ̀ pé èyí ni kí wàá ṣe lecture torí kò sí ilé sọ bẹ́ẹ̀ kò sí function kan tá lè máa ṣe tí wọ́n wàá pè yín bẹ́ẹ̀ ẹ̀ mọ́ tẹ́ ẹ lè sọ bẹ́ẹ̀. ẹ wà mú gbogbo nǹkan ẹ ti wá ń rò lẹ́mìí yín pé tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ mọ́ yóò dàbí pé ẹ function mọ́
nítorí ẹ̀ lẹ́fi máa sọ nǹkan kan táwọn yóò sàtún máa gbé káàkiri pé fẹ́ dà nǹkan rú. ẹ lọ bẹ̀rù Ọlọ́run kẹ́ bẹ̀rù àtúbọ̀tán. ẹ ń gbó lọ́nbẹ̀ náà nìyẹn bẹ́ẹ̀ sì wà yìí. I am very sure ẹ lè jàmọ́lá 1000 tán náà. ṣé kò yẹ kára ti máa rò fún yín pé ọjọ́ máa ń lọ? ẹ lè jàmọ́lá wa gbogbo tẹ́ ẹ mú kankan kan yìí. èmi náà ṣáà ni mo dé kìíní, èmi náà ṣáà lọ́gá àbí kan, èmi náà. àwọn kan ti ń sọ̀gá abẹ kẹ́yìn tó débẹ̀, àwọn kan ó padà sọ̀gá ńgbà tí bá kó ń bẹ́ tán. ẹ ṣe wọn bá ẹ ṣe wọn bá ẹ ṣe wọn bá ẹ ṣe wọn bá kẹ́ẹ̀dẹ̀ túbá lórí gbogbo ohun tẹ́ ti sọ tí ò dáa. Ìsìláàmù kan ló gbé ẹ̀háhá wá, ìsìláàmù kan ló gbé irùngbẹ́ lọ, túbá lórí ẹ̀. Wàláhì ó tó ń tọ́lọ́ lè torí ẹ̀ bínú sí yàn, ẹ lọ túbá lórí ẹ̀. Ìsìláàmù kan ló gbé kíní kan wá, kí wá ló gbé ẹ̀háwá? Ìsìláàmù ló gbé ẹ̀háwá náà. Wàláhì ìsìláàmù ló gbé ẹ̀háwá. Wàláhì uqsimu billah ìsìláàmù ló gbé ẹ̀háwá. Ni wọ́n fi mọ̀ Ọlọ́run gbé àyà yẹn, Ọlọ́run sọ àyà yẹn kalẹ̀ káwọn yẹn lè mọ òpin yà láàárín ẹni tó jẹ́ pé ó kí èèyàn àti olùbẹ̀rù Ọlọ́run. Sọ ẹni tó bá ti jẹ́ pé mùsùlùmí òdodo ni Ọlọ́run sọ pé yá ayọ́ ànábì, mo pè wọ́n òjíṣẹ́ mi o, wà ànábì mi o, ìwọ ẹni tí mo máa ń ránṣẹ́ o, kulli azwajika, sọ fún àwọn ìyàwó rẹ̀, wà banatika àti àwọn ọmọ rẹ̀, wà nisa'il mu'minin. Kálọ́lọ́hún fẹ́lẹ́ kẹta yẹn sí ni a sọ pé ìdílé ànábì nìkan lọ́lọ́run bá wù. pé tá a bá ti múra tán tó bá ti fẹ́ jáde kán gbé jẹ̀lẹ̀ báàbù lórí aṣọ tí wọ́n bá wọ̀. ẹ̀yin ní Islam kọ́ ló gbé wa. lọ́hún sànù yẹn ní ìsìn mo ń bẹ lọ́hún fún yín ni pé kọ́ lọ́hún sàṣe ìdáyà rẹ̀ fún yín, ọlọ́hún ṣe rọrùn fún yín. ṣùgbọ́n ẹ̀yin náà ẹ̀rọ ọkàn yín. Àwọn oní Christian wọ́n ní help those who help themselves. ẹ̀yin ní ẹ̀ràn ara yín lọ́wọ́. ṣe àwọn olórí burúkú tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yìí wọ́n fẹ́ dáadáa fún yín ni o. àwọn ni wọ́n máa tì ní wọ́n máa sọ fún yín pé bàbá ẹ má gbà, bàbá ẹ sọ nǹkan báyìí. wọ́n wá ń tì ẹ̀yin náà wá ń tira yín. ẹ wá ń tira yín. gbogbo àwọn tí wọ́n ní ilé bàbá wọn gan wọn ò dá wọn mọ̀ ń bẹ̀. wọn bá kankan mu nínú àwọn ẹbí tiwọn náà wọ́n á fẹ́ sọ yín dìdà báwọn ṣe dà. àwọn bàbá ẹ lọ make peace pẹ̀lú àwọn ẹbí yín, àwọn àbúrò yín kan rí yín torí pé tí wọ́n bá ròyìn èèyàn pé èèyàn dáadáa ni lágbájá, inú ilé rẹ̀ ní ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀. inú ilé rẹ̀ ibẹ̀ ní ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ọlọ́run ó ṣe rọrùn fún yín. Wala hawla wala quwwata illa billah.